سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان والملكوت وأنس العزة والجبروت سبحان الحي الذي لا يموت سبحانه قدوس رب الملائكة والروح في مكان سلك عند ملك مقتدر Akí Ọlọ́run Allahu Akbar. nínú ètò Ọlọ́run àwọn àfáà ní ìgbésí ayé tí ó bá dáa tá a sọ pé ìgbésí ayé yìí dáa kò lè rọrọ̀ kó ń bi kọ́lẹ́nì kejì bọ́bá jọkùnrin ni kò lè rọrọ̀ kó ń bi kóníyàwó tọ́bá jóbìnrin ni kò lè rọrọ̀ kó ń bi kọ́lọ́kọ lẹ́yìn Ọlọ́run nìkan tọ́jáso tí jáso rẹ̀ ò sì di kọ́mọ́ pàfọ́ọ̀mù lọ́wọ́ kò sí èèyàn kan tó lè jáso mọ́ tí ó balance àwọn ọ̀jọ̀gbọ́n àwọn scientists àrùkọ́ni síwájú wọn àmọ́ ń gbàtà àwọn gbémọ̀ wọn dé wọ́n jẹ́ kó ìwà pé kìíní kan ń jẹ́ positive ọ̀kan ń jẹ́ negative ń já sí pé ẹyọ ọ̀kun ò lè dá sẹ́sẹ̀ lọ sí sọ́ọ̀tù sàríàt. wà á bí kúlì sẹ́yìn kàlákìnà sàwọ́jẹ́ la'allakum tadhakkarun. ọlọ́ni wà á bí kúlì sẹ́yìn kàlákìnà sàwọ́jẹ́. ọlọ́ni níbi gbogbo nǹkan pátá níbi nǹkan ọ̀kan alákínná. sàwọ́jẹ́. abẹ́ alákọ̀ lábo ni kò sí nǹkan ẹyọ kan tí ó jabo tí ò ní lakọ kò sẹ́yìn tí ó jakọ tí ò ní labo bọ́ bára kọ nínú ọjọ́ ọ̀ràbò rẹ̀ ọlọ́ọ̀lọ́sàn wà òru wà tó o bá rí atẹ́gùn ọ̀ràbò ọ̀ràkọ paná kan atẹ́gùn àgàn bọ́ bá dénú omi ọ̀ràkọ bọ́ bá dénú òkúta ọ̀ràkọ ọ̀ràbò bọ́ bá dénú ẹranko ọ̀ràkọ ọ̀ràbò bẹ́ẹ̀ bọ́ bá dénú èèyàn. wà á bí kúlì sẹ́yìn kàlákìnà sàwọ́jẹ́. alakina saujeni men kun lè ṣe ẹ̀yìn alakina saujeni ẹ̀yìn ò lè dásẹ̀ ní léèyàn nìkan nítorí àmàpá lè dásẹ̀ ní léèyàn nìkan ńjọ́ tí omi tún fánù payé rẹ̀ Nuhu wá fẹ́ máa lọ ọ fẹ́ lọ bẹ̀rẹ̀ ayé mi méjì nígbésí ayé Nuhu ọ̀sẹ̀ mi kọ́bílà tufan ọwọ́ àṣẹ mi bàdà tufan ìgbà tí ń sẹ̀mí yẹn kọ́bílà tufan kò bí ó tó dé kò sí tọ́lọ̀ ń fi nílẹ̀ fún الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد من نفس زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. قبلة
tùfánù nìyẹn ọ̀rọ̀ sàwájú náà ni ibi àti dé ọ̀dà nẹ́bí ádámà làkọ́kọ́ táàbí rẹ̀ ní ọlọ́run wá dá àwáwù ọ̀dà látara ádámà látara àwọn méjèèjì láti pọ̀ tó bá ti pọ̀ tó kọ́bílà tùfánù ìgbà tó wá di bádà tùfánù tọ́lọ̀ ń wọ apáyé rẹ̀ tí wọ́n ṣe àṣìṣe tí wọ́n ṣe ọlọ́run fi omi pa wọ́n rẹ́ ìgbà tó pa wọ́n rẹ́ tán. ọlọ́ni àtà ìdájà amúrúnà wà tànú. amúrúnà bẹ̀rù ìyá ni nígbà wọn bá lè bí amúyàwá omi tó wà fún mi pa gbogbo wọn rẹ kò sí nǹkan kan ló lẹ̀ mọ́ núwù wa fẹ́ máa lọ ọ fẹ́ lọ tún bẹ̀rẹ̀ ayé mi ọlọ́run ní òtún lè sọ sí ibi tó ń lọ wọn. kùnìnà mi kùnìnà sáwọ́dé nìlínẹ́. nígbà tó ń lọ òun kẹ ìgbésí ayé yìí kó lè bálánsì gbogbo ń tó kù lórí ilẹ̀ ní ìsìn kí lórí ìsàjọmọ́ gbogbo ẹ ti parẹ́ àwọn ẹran ló kù àwọn dábàá ló kù ọlọ́ọ̀ni mi àti jẹ́ dábàá wọn náà fíìkì ẹ̀ ní méjì akọ àtàbọ̀ ni ó mú wọn kẹ́ni sọ sí ìdíbi tẹ̀ ń lọ máa mú ní méjì ìgbésẹ̀ ayé ò lè balance bí wọ́n ṣe wà yìí wọ́n lè balance bọ́kùnrin bá wà yóò rí àwọn ẹlẹgbẹ́ bóbìnrin bá wà yóò rọ̀kọ ẹlẹgbẹ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ gbésí ayé ẹ ti wọnú ayé lónìí fáìlì tuntun ẹ̀yin méjèèjì ẹ ti fẹ́ sí i lónìí èyí tó ga jù nínú fáìlì yẹn òun làmánà ó ti di ntọ́láwọn òbí ọ̀ báwo ló ṣe báràká sí ó ti di ntọ́láwọn òbí wọ báràká báwo ló ṣe ìdìrúsù sí àmánà ni oníkùnlùkùn mọ́rọ́ yìí. wà kúlùkùn mọ́sí olóòrè àrùn àti. kẹjọ kókò báyìí òun ní Islam fọwọ́ sí o jábá ní kí ni adaf tọ́lọ̀ fi ní kí sàwádìí ọwáyé gan kí ni adaf ọlọ́run lórí ẹ̀ gan ọ fẹ́ kí gbàgbé ọtán lórílẹ̀ kò fẹ́ kí ìrújú ọ wà lórílẹ̀ lọ sí Suratul Maryam ìrújú lọ́wọ́ ọ̀fẹ́ nítorí èyí tó kọ́ ṣẹlẹ̀ lébí tí ò rí bí tòní Mariam ni wọn yọjú wọn tọrọ àmẹbí ọkọ mẹbí ìyàwó ààrẹ nìkan kó ní afẹ́fẹ́ máa yín akàṣàdédé róyún nú ẹ̀ ni Mariam ni ọ̀dọ̀ràn. fàdà tìbí kò máa dábìlú kọlù ya Mariam. lápàdé jí ti ṣe yá òfòrí yá. ó dé pẹ̀lú nǹkan àtìjú ńláńlá ló dé yìí àti kéèyàn ó lóyún láì mọ́kọ ká lóyún láì ṣe yìgì aṣọ ọba yìí jẹ́ ni wọ́n ló dé pẹ̀lú nǹkan àtìjú ńláńlá. yá òkúta nù. wọ́n wá kì í kéde rè ó lè wú. yá òkúta nù. wọ́n náà pèrè ọmọ ìyá Harun. máa àbúkí múra sọ èèwà máa kánà tí ó mọ òkè bàgì yá. wọ́n ní kí ló dé má bẹ̀bí wa jẹ́. Mákàdà àbúkí múra sọ èèwà. bàbá tó bí ọ àkábùrú máa lọ́wọ́ rí. wà máa kánà tí ó mọ òkè bàgì yá. ìyá tó bí ọ kìí sálágàgà ń dèdè kìí sálárìka obìnrin rí títí ọmọ eré rìn ìyá rẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ nítorí wọn ò rí kí ẹnìkan wá tọrọ rẹ̀ wọn ò dáná èyàn máa ń dáná ní ẹranko nìkan ní ọ̀dáná àwọn èèyàn wá lánà ẹranko ní ọ̀dáná ọmọ ẹbí ọkọ ọmọ ẹbí ìyàwó làrúkúránì sọ pé ẹ̀fáǹkì ìhúnà bí ìsìn àlì ìnà ìhúnà bí ìsìn àlì ìnà. ọwà wọn àgbẹ̀ kìláàdà mo fọmọ mi fún ọ wọn ò gbé fọkùnrin kò sí lọ́wọ́ obìnrin bí a bá dọ́gbọ̀ obìnrin òun náà dọ́dọ̀ bàbá rẹ̀ pé tọ̀ mọ̀ mọ̀ra àwọn kan tí wọ́n ń ṣe bíi pé wọ́n náà wá ń yọjú díẹ̀ o ìyàwó lẹ fẹ́ kọ sí bí a máa wò ó bọ̀ tá
tábà bá débi wọ́n wá wọ̀ tún wọ́n wá wò sí báwa ní tó wọ́n dà pé mo bá yín sọ fún wọn dà pé wọ́n ń rí gbọ́ ẹ wá yọjú sí wọn ẹ wá yọjú sí wọn tí wọn bá wá yọjú sí tóun náà bá wọ̀ tún tó wá wò sí bọ́dà bẹ́ẹ̀ kọjọ tọ̀ ẹ wá ń jọ báyìí ọkùnrin ló ní kì á dẹ̀ àmọ̀fọ́mọ́ mi fún ọ bóbìnrin bá ní mọ̀fọ́mọ́ mi fún ọ ẹ gbà padà ẹ tún yìí wò ká ni ìṣeré lọ́wọ́ ni. tó bá dà bẹ́ẹ̀ tí wọ́n wá yọjú tí wọ́n wá tọrọ ọwọ́ akọjú òní èyí tó lọ fọwọ́ sí nìyẹn èyí tó bá yàtọ̀ fẹ́lẹ́ yìí ni girlfriend and boyfriend Islam wà pàmìtì ẹ̀ ìbàjẹ́ ni yìí ní ọjọ́ pàmìtì gay ìbàjẹ́ ni ilẹ̀ wọn fẹ́ lọ tó bá di pé wọ́n wá tọrọ ọjọ́ òní wá dé ìbàjẹ́ tó lọ́n fi ó kó bẹ́ẹ̀ àmúlùmálà tọ́lọ̀ fẹ́ kó kó ń bẹ́ẹ̀ ìrújú tọ́lọ̀ fẹ́ kó kó ń bẹ́ẹ̀ láì fi ṣèyàwó bígbà tá à ń ṣòkú. ìsìláàmù ní mẹ́tọ́dù tó gbé kalẹ̀ fún nǹkan kọ̀ọ̀kan tíbà ó ní ọjọ́ tásíà ó ní ọjọ́ táníà ọjọ́ tásíà tẹ́ nǹkan bá tínú bá bàjẹ́ ẹkẹ́dùn ọjọ́ táníà bí wọ́n bá soríire ń ṣe graduation ni ń ṣe ìyàwó ni gbogbo tó bá kọ́ jẹ́ ẹ̀kí ẹ̀dùnnú ọjọ́ ọdún káànábì ọmọ sọjọ́ ọdún lọ́jọ́ òkú ló fi ní bọ́ọ̀mù rẹ̀ ṣe lè kó kú tó lọ́ọ̀nì kọrí yídì. ọjọ́ ọdún ni máa sọ gbogbo nídìí ọjọ́ ìbànújẹ́ fáwọn ọmọ torí tọ́mọ tiẹ̀ kú ọjọ́ tí mo ti kọ kalẹ̀ kí wọ́n máa fi sọdọ́ ọdún kọ́ aṣọ́dọ́ rọ́bà kọrí yídì tó bá sì wá kọrí yídì. sọ́ọ̀lì lọ́ọ́ bí ká ọlọ kírun bàbá tó wá kírun táwọn àlè àárẹ̀ ọ̀pẹ̀ràn síta bá pẹ̀ràn àsọ̀nù ni. àáṣe lọ́bẹ̀ àfàtà sí ni àjẹ́ ni ọlọ́run fẹ́ kọ́ wọn pé ọjọ́ ọdún nù kì í sọjọ́ ìbànújẹ́ tẹ́ lọ pé tẹ́ bá wá fẹ́ ṣèyàwó bí ọjọ́ òní bá wá dé májà máa bẹ̀rẹ̀ pé lágbájá ńkọ́ ó ti lọ́jọ́ ọkọ rẹ̀ ń rọ́ ó ní alínú nìkan ọjọ́ bá ṣèyàwó ẹ kéde o ẹ kéde ni ìyá kéde ni ipa fẹ́ ṣèyàwó o ṣeun ẹ kéde pé fẹ́ ṣèyàwó ní ẹ̀jẹ̀ wọn mà awareness ọwà ọba àjọjọ́ ọ̀hún ẹ̀lùlù ó lè jẹ́ bàǹdìrì lọ́dọ̀ lágbáwá gángan ni lọ́dọ̀ tí wàá bí. lóyè jẹ́ bàǹdìrì lè àwọn náà kó lẹ̀ kò sí tọ́ta kó àmọ́ àǹkà bá ṣe wọ́n ní oníká kásẹ̀ apẹ́ báyìí ká pàtẹ́wọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀ wá tàbí lù fún lù fún ẹ̀lùlù ló ń fún yín. alínú níkà wàdìrìbù àlè dùfú. ẹ̀ka bá ti kéde tán ẹ̀ ṣèyàwó fún wa àti wọ́n ń ṣèyàwó yẹn ti. lọ́dọ̀ ń fẹ́ kókó ń bẹ́ẹ̀ lànà fẹ́ kókó ń bẹ́ẹ̀ tí a bá wá ń yọ̀ rúdù sínápò tó wá dọjọ́ òní tẹ́jọ́ wá pé báyìí ọkùnrin báwo lè fẹ́ má lè jẹ ara yín ọkọ àtìyàwó wo ẹgbẹ́ rẹ ìwọ náà o àmì ọlọ́run ni àmì ọlọ́run tó yọ fún ọ lẹ́yìn ní àti ẹnu ọ̀nà báràkà àmì ọlọ́run tó yọ fún ọ báràkà òun lòun náà gbogbo tó bá ti wá jámì ọlọ́run àìwé sí ẹ o torí àmì ọlọ́run yìí kàn yọ náà ni bó ṣe yọ rànkúmi ṣáájú sọ̀rọ̀ pé àmì ni wọn ò mọ rànkúmi kankan ti tẹ́lẹ̀ ọkàn ṣẹyọ lógìgì náà ni. wàyà kọ́ mi. lọ́jọ́ làwọn máa wọ́ọ̀nù wọn kìí ṣe wọn ò bí ní wọn ṣe máa ń bí àwọn ẹranko yòókù àwọn dábàá yòókù wọn ò bí òun bẹ́ẹ̀ ó ní yá kọ́ mi. a sì yìí nakot báraka yìí àmì ni o àmì ọlọ́run nìyẹn fún ẹ o Idris. fadaruha takulu fi aridillah. saruha. takulu fi aridillah. fún fídíọ̀mù o torí Home àti Career wọ́n ń jà láyé lónìí Home and Career ó lójúṣe tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ilé Career wá
wọ́n rán láti gbé group wọn ti gbé díẹ̀díẹ̀ nursery school primary school secondary school higher institution omi ṣe masters omi di doctorate kó tó lọ́kọ bí wọ́n ti tọ́ ọ náà wọ́n tóun náà ọwọ́ adọ́dọ̀ tiẹ̀ ló kọ́ mú kanu méjì kárí àlóhùn ni àbí òmù sí gbogbo wàhálà táwọn bí ẹsẹ̀ lérẹ̀ kó waste. sáró fi àbò. bísú yìí. fàyà ọlọ́run ni má fún lè máa o. má fún lè máa má wọ alẹ́ má dààmú ẹ̀ ẹni tó fún ọlọ́mọ rọ́jú ni o. bí wọ́n ṣe tọ́ dé stéèjì tẹ́yìn fi lọ bẹ̀tẹ́ ní ẹ dé ọ̀ má rí o. kìí sọ bàbá kìí sọ ọmọ ìyá rẹ bọ́jọ́ bàbá tó ọmọ ìyá rẹ àníjọ fẹ́ sẹ̀dí onígbà kọ́ fẹ́ ọ̀ má rí òun bọ̀ láti ibìkan ọ̀sẹ̀ yọ ni ìwọ náà bọ̀ láti ibìkan ọ̀sẹ̀ yọ ẹ̀mí èyí tí wàá jọ pàdé ọmọ akàn wàá dé ọmọ ẹni ọ̀sán ní dákáfísáyà ó dé wọ̀ yọ rọ́jú ni wọ́n máa rọ́jú fọmálẹ̀ ni wàgbà tí wọ́n ti ń rè é láti inú oyún ó fi délé ayé ìwọ̀n lọ́nà ẹbí tí kọ̀rẹ́ bí yín rí o kọ̀ mọ̀ wọ́n rí nǹkan ìwọ̀n bàtàbàtà gbà tó sùn tó jí bóyá bàbá ọkọ mi ní alábẹ́rẹ́ bóyá burú ẹ̀ ní bóyá àǹtí rẹ̀ lélẹ́yìí kódà kò ní mà mí táyé òfin dọ̀run tọ́nà rẹ̀ di kọ̀ mọ̀ yín rí ẹ̀yin wá dé ẹlẹ́fẹ́fẹ́ wọ́n wá ṣe àmánà pé tó àfi fún ọwọ́ ọmọ tí ó ṣe ń bẹ́ sàmánà ọlọ́run lára ẹ̀ sàrúwà fẹ́. Tàbùdù fi àrìdì láyé wà fàyọlọ́run gba bọ́lọ́run máléjì ẹ̀ àmì tọ́sẹ̀ yọ fún ẹnìyàn bọ́lọ́run máléjì ẹ̀ lọ́lọ́run fi ń sọ fún ẹ pé àskínù. àskínù nàmi ní ẹ̀sìn sàkátù mi ò dídìkú. ọlọ́run ní má dìnnà sí i ibi ọba ń gbẹ́jọ́ gbé ọlọ́run ní má fúnlẹ̀ mọ́. wàlá tùdọ̀ rúnà ní tùdọ̀ yìnkù alẹ́ yìí náà. wọ́n fara ní ìfarani wọ́n fara ní ẹlòmíì wọ́n fara ní obìnrin míì ìfarani lọ́pàá ayẹwo ajá kò lè gbé kò lè fà oríire ẹrú kò rí máléjì tí ọba ti rí máléjì yọ padà já síkú ọlọ́run ní ma bá dé bẹ́ẹ̀. wàyí kúnnáwó láti àbúlé bá fi kú alẹ́ yìí náà tàyà dáadáa múláhùn. ọlọ́run ní tọ́ba wa lóyún fún ọ. ọlọ́run ní bá náwó lè lérí ipò lóyún òtúróyún rẹ̀ nú ẹ̀ bá náwó lè lé òun kú kí wọ́n léyè yóò máa gbó bí ìgbà tágbẹ̀ ń kọlẹ̀ ìwọ̀n gbin irúgbìn ń gbin iṣu síbẹ̀ ń gbin gbogbo nǹkan síbẹ̀ tó bá gbìn títí àwa nílẹ̀ yìí ti dilẹ̀ àṣálẹ̀ yóò wá palẹ̀ wù tí yóò tún wá lọ wálẹ̀ ní bẹ́ẹ̀ ọkùnrin náà ṣe pobi ní tìtẹ́ lọ wá mi ìwọ sì wà kánpé ọlọ́run ní tó bá wà náà yóò bá náwó lè lérí. àtàyà dáadáa múláhùn. tí ó fi wá bí ọmọ rẹ fún ọ. wàyí àrídáná làkún bá tún náà ojú ra hó. ọlọ́run ní tó bá bímọ fún ìwọ̀n bọ̀ tọ́mọ rẹ ọlọ́run ní máa bá ń fún ní sálárì máa fún pẹ̀kẹ́tì máa ní pọ̀ ń tọ́mọ mi. wà á tẹ̀mí rúbẹ̀ ìdàkùn mi máa rúbẹ̀. ọlọ́run ní kọ̀tà síbẹ̀ má jìnnà tí máa bá dámọ̀nà ìyàwó mi wàhálà yìí ń pọ̀ tí kí n assist ẹ kí wéèyàn kan tí ọmọ assist rẹ kí wéèyàn kan tí ọmọ tọ́jú rẹ ọlọ́ntẹ bá ṣe mọ̀nà láàrin ara yín. ìgbà sáré tó ń bọ̀dọ̀ tó rí ní ọ̀la òkú wálé yóò fi ṣùṣà àti mi ṣàtì. ó ní lè yóò fè. ṣùṣà àti mi ṣàtì. ọlọ́run mo bá ṣe kí ọ tó ni o ṣe bá ń kẹ́ ìtumọ̀ rẹ̀ ni mo bá ṣe kí ọ tó ní kó o ṣe bá mi kẹ́ ẹni tí mo bá gbà láàyè ọlọ́run náà tí mo bá gbà láàyè lè yóò fi kí ṣùṣà àti mi ṣàtì nínú gbà láàyè yìí wọ́n ọlọ́run ẹ̀ bá mi tọ́jú wọn. wà á bá ń kú dírá lè rí sùkúrú. ẹni tárísì kiri ọba wa tó nǹkan. fàlì yóò fi kìbí máa ta òun. ọlọ́ni inú àyè tó nǹkan àwọn náà ojúṣe rẹ bá mi ṣe bá ná fún un nínú tí mo fẹ́ fún ọ. láyú kàlíbù láwùn náà fúnṣà ní ìlàmà ta. ọlọ́ni ìgbé nǹkan kẹ́kọ̀ọ́ yín lọ́rùn tí ọjà agbára yín lọ àmọ́ o. sàyẹ̀dì alúlá ò bá dà ó ṣe rí ó ṣe rà. ọlọ́ni lókè ìgbà tó o bá ń ṣètọ́ tí mo ní o ṣe òun èyí tí o tó ń yọ ṣẹ́kù ọlọ́run ló wí. ń jásí pé kéèyàn fẹ́ àwòkọ́ṣẹ̀ tọ́ àṣẹ solution òsì ni. sáàjọ lọ́ọ̀bàdà ó sì rí yóò ṣe rọ. now Baraka marriage dùn o
àmọ́ nǹkan méjì bẹ́ẹ̀ tó léwu iná bẹ́ẹ̀ àlìjánnà sì bẹ́ẹ̀ iná bẹ́ẹ̀ àlìjánnà bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ọkọ rẹ bọ́lọ̀ ń ṣe ní ọ̀tẹ̀lé tó bá jàǹbá rẹ̀ àlìjánnà ó súnmọ́ bọ́ bá jàǹbá ọkọ rẹ tó bá dalẹ̀ rẹ̀ ọlọ́run èé wojú yẹn o nítorí náà àtọ́ ẹ̀kọ́ pádọ̀ làwọn ìyàwó ànábì ọlọ́run kò pádọ̀ wọn ó ní daraba Allahu masalan. ọlọ́run náà wọ́n tọ́ kí n pádọ̀ nìyẹn ìgbé ìyàwó ọ̀rẹ́ mi ni wọ́n ìyàwó ànábì ọlọ́run ni wọ́n ọlọ́run ní ìwojú wọn pádọ̀ wọn ìyàwó olúwa àti ìyàwó olútù. ọlọ́run náà méjèèjì ọlọ́run tún fi rilẹ̀ bá díẹ̀ ẹni wa wọ́n wà àwọn ẹrú wa ẹni re abẹ́ wọn ni wọ́n wà. ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀? ọlọ́run ni wọ́n bìtírè ọkọ wọn ìyàwó lútù bìtírè lútù ìyàwó núhù bìtírè núhù má bìtírè ọkọ ẹ o gbogbo bó ṣe lè kó rí kódà bí ọmọ torí ọjọ́ tó jábọ̀ fọlọ́run wà jábọ̀ wà jábọ̀ fọlọ́run ọ jábọ̀ ayé ọ jábọ̀ àlìkíyàmá gbogbo obìnrin tí ó bá dóore gbogbo tó bí òdèdè kankan yóò rí pé àbọ̀ ayé kọ̀ọ̀pẹ́ wà ní yóò máa rárá àwọn ọmọ kan tí ìyá tí wọ́n gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu bí wọ́n ṣe ń fò àwọn ọmọ tí wọ́n mọ̀ wá rálẹ̀ kọ̀ wá tán síbẹ̀ wọ́n dàdí kí á máa kò ní lọ kọ̀ bá kírun kọ́ gbààwẹ̀ kọ́ yọ sàká kọ́ lájú ọlọ́run ni ò lè lọ nítorí tí mo fi sọ ọlọ́run náà méjèèjì yìí wọ́n bì sílẹ̀ ọkọ wọn ọlọ́run ni wọ́n bì sílẹ̀ ọkọ wọn. fàlàmùyùkù ni yàrá ni ó bá mi náà láì ṣe àwọn akílà dínkù lánàá máa dá. ọlọ́run ni wíwà lábẹ́ àwọn tó wíwo òun ọlọ́run ní kọ́ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kankan etí mo wí fún wọn ni pé ẹ̀wọ̀ ná má dà ìlú ẹ̀wọ̀ ná pẹ̀lú àwọn tí ọ̀wọ̀ ná ọlọ́run mo gbójú lára wọn ìfíjà pé níbẹ̀ téèyàn ọba ṣẹ̀tọ́ iná bẹ́ẹ̀ tó ọba wa bì tírè rẹ̀ kí lọ́lọ́run wá fẹ́ lọ́dọ̀ rẹ̀ tó lè fi wà lìyá náà ìkẹyọ̀ kan náà ni kí ni ìkẹyọ̀ kan ọ̀hún lọ́sọ́rọ́ tó lè sáà ẹyọ̀ kan má gbọ́dọ̀ àrùjálù kọ̀wá mọ́nà lọ́mùsá بما فضل الله بعضكم على بعض وبما أنفقتم من أموالهم للغد máa gbọ́ wọ́lọ̀ ṣe àwọn obìnrin rẹ̀ lọ́lọ́run ní káwọn ètò ọ̀gá máa ń bira rẹ̀ lè pé sínú obìnrin rẹ̀ mọ́ wà sá gbogbo ń tọ́ka kalẹ̀ yìí tó ọba ti sílé èso obìnrin rẹ̀ bọ́ ọba ti wà lọ bọ́ ọba wà nú ẹ̀ inú wọ̀wọ́ rẹ̀ obìnrin rẹ̀ ni ó láwọn obìnrin tí a bá ti sọ yín pọ̀ lónìí ẹ́ńbágò ti wà ń bẹ̀ àmọ́ ọlọ́run tó wà lọ́dọ̀ rẹ fọ́kọ rẹ ẹ̀dọ́ ọlọ́run kan tún wọ̀rọ̀ dídẹ̀ mọ́. wàlẹ́ tí tàkà fún dànù ṣùzàhùnà fàìzùhùnà. ọlọ́run máa pé méjì ni wọn ń bọ̀ sọ̀rọ̀ obìnrin rẹ tán ọwọ́ àtàwọn kì í gbọ́ kì í gbà àwọn tí wọn ò bí dáadáa àbí èyí tí wọn bí dáadáa tí ò tún rẹ̀ bí ọlọ́run wa ní solúsàn tiwọn náà wà. fàìzùhùnà. ọlọ́run bá mi ṣe wá sí fún un. wàjúrùhùnà bìlmọ̀dọ́. bí ọba wa gbọ́ wá sí ọlọ́run ní yẹra fún. wàjírìbùhùnà. bí yẹra fún ọba tẹ lọ́mù bá wí. fàyínní àtàdà. ebi mo fẹ́ lónìí. fàyínní àtàdà kó. ọba tó já wa ló wí bẹ́ẹ̀ o ọlọ́run ní aláṣẹ ọkùnrin aláṣẹ lérí obìnrin májò ogun ọdẹ bẹ́ẹ̀ fà ín. àtàdà kó. tó bá ti fi lè tẹ̀lé yín tí wọ́n tẹ̀ láṣẹ yìí. fàlà tẹ̀bí gúnwàlẹ̀ nàṣẹ́bìlá. ọlọ́run ọ̀gbọ́dọ̀ tún tayọ àlàlé wọn lérí máa o. tọ́ àkọ́ tẹ̀ láṣẹ ọkọ rẹ tó bá bìtẹ́ rẹ̀ wá tẹ̀ láṣẹ rẹ̀. kò sì sọ àmàna ìsọ àmàna ní mú yẹn bímọ rẹ ọlọ́run ní wàmàrán ibùnẹ́tà mùránà alẹ́dí àṣà náà ti fáríjà.
al-qanitin. láti mi náà lè kọ́ ní ti. ọlọ́run ni Mariam ìyá Isa. alẹ́ tí a sọ̀nà tí Fàríjà. ọlọ́run ní kò sí tójú bímọ gidi. Hasanati Farijaha ọsọ abẹ ọlọ́run wa abẹ tó sísọ abẹ tó sọ abẹ mu tí ọ̀dàlẹ̀ àmánà wọn ó ti àwọn ọlọ́run lójú. ànàfàkànà fi ìmí rú ìná ọlọ́run ní olú ọmọ mo gbé sínú. rìwádù obìnrin rẹnu tóbìnrin tó bá sọ abẹ kò ní bíbí kú bí. àmọ́ èdè ọ̀sán abẹ rẹ̀ kò ní bí tọ́da o. torí ọmọ gidi ìmọ̀dẹ̀ ni ìmọ̀dẹ̀ onílọ́dí ẹ̀sẹ̀ bá wà abẹ́gbẹ̀ ibi ẹ̀gbín bá wà ojú ara tí ọ̀dà tó ti bàjẹ́ kó ní kọ́ ọmọ gidi ọwọ́ bẹ̀ kò ní wá bẹ̀ ọlọ́run nítorí pọ́sá bẹ́ẹ̀. wàsọ̀dá àlàbákaná fi mi rú iná wàsọ̀dá pàtí bí kẹ́lìmọ̀ ti rọ̀ bí àwọn àkótóbi wàká láti mi náà lè kọ́ ní ti. gbọ́ kí lọ ọlọ́run o káyé ó lè rọrùn inú tí Islam wá fẹ́ lọ́dọ̀ rẹ̀ máa ti wọ tiẹ̀ síwájú tiẹ̀ jẹ́ kí tiẹ̀ ọjí tiẹ̀ kọ́kọ́kọ́já ọkọ̀ má sáré máa dúra rẹ kó o tó dù òun máa ti wọ rẹ̀ síwájú wọ rẹ̀ o 2 má tó àṣírí ẹ̀ àfi kí àmì ẹgbọ́ àfi kí bàbá àmì ẹgbọ́ gbogbo ẹ̀ kí wọ́n lè gbọ́ gbogbo ẹ̀ kí wọ́n lè gbọ́ o èyí ọba dáa ni ọjọ́ wọn gbọ́ mọlọrẹ kan ọ̀rẹ́ mu lẹni ní kò gbọ́dọ̀ má gbọ́ láà má tó àṣírí ẹ̀ bọ́ọ̀ bá tó àṣírí ẹ̀ má gbé sáré o ayé tá a wà yí dangerous tí ó wà sáré ju agbára rẹ̀ lọ ìwọ̀nba tó bá fún ọ jẹ́ kó tó ọ fáyọ̀ kan sí àlùbáríkọ wà á wọ̀ ọ́ má sì wá kọ́kọ́ ẹ̀ kọ́ ọmọ wa páàkì lẹ́ ń pè password apatẹ́sàn ni máa bí o ọkùnrin ya wèrè gan o wọn ò gbádùn sáfilẹ̀ pẹ̀lú pírọ́blẹ́mù rẹ̀ kọ́ ọmọ sàdúrà kọ́lọ́ wọn darí ẹ̀ wálé bẹ́ẹ̀ bá ti jọ jòkó tó mú fóònù tí ẹ̀ nígbà tí òsì nẹ́tíwọ̀kì nẹ́tíwọ̀kì wà mọ́sá fún ọ tó ní má tẹ̀lé. sọ́dà kọ́ ti bí kẹ́ni máa ti wá bí àwọn àkútúbí wákà láti rìnà lè kọ́ ní ti. nítorí ọba wa password ọ̀kàǹkà mi kì í tọ́ ọba ṣe báyìí ṣáàjọ ọmọ bá pírọ́bẹ́mù rẹ̀ yìí wọ́n sá máa ṣàdúrà kọ́ lọ́wọ́ darí ẹ̀ dáadáa. tó ẹbí ọkọ ẹbí ìyàwó èyí tí ń sọ kalẹ̀ nu. ẹbí ọkọ ẹbí ìyàwó. ọ̀rọ̀ tó náà wá sọ fún wa ní o. wà á ní kí mo tún ṣì kọ́ ọkọ bẹ́ẹ̀ ni wá. ọlọ́run náà ẹbí ọkọ ẹbí ìyàwó apẹ́ lónìí. bára kọ́ ọmọ Ìdírísù rí tẹ́lẹ̀ Ìdírísù ọmọ rí. bàbá múrin ìkárọ̀ tó dá múrin ìkárọ̀ sì ta wá pàápọ̀ àwọn ọmọ wa jò nínú ẹni jẹ́ wẹ́dìn afẹ́sùn wọn pọ̀ wọn mara wọn rí wọn láti má lè di ẹ̀mí. ọlọ́run tó bá dé séjì pé wá fẹ́ mì. bàbá fún ákàmọ́ mi ní àlè wá ákàmọ́ mi ní àlè àtọ̀bíyà àdámá ọ̀kan lè jára gidi kọ̀kan jó bínú ọ̀kan lè smarti kọ̀kan máa falẹ̀ wọ́n mọ̀ wá gbọ́ra wọn yé ọlọ́run tó bá dé nǹkan fẹ́ ní ẹwà gbẹ́ nìkan dìde ákàmọ́ mi ní àlè yìí ẹni tẹ́lẹ̀ ẹ bá pé ìdílé ọkọ wà ákàmọ́ mi ní àlè kí ló dé tọ́lọ́ ń tì ìdílé ọkọ síwájú àwọn ti fa fẹ́ yìí ẹ̀yin rẹ̀ níjọ́ bàjẹ́ tẹ bá gbé ní débi tí mi ọ̀nà yàtọ̀ máa mi àdì ẹni tẹ́lẹ̀ ẹ bá pé kàndìlì ọkọ ẹ má rẹ ní tẹ́lẹ̀ ìdò pé lọ́bẹ̀ yọ lọ dàrú wálé ni ọlọ́ọ̀ni ẹ̀yìn á. mi ní àlè wá kàmọ́ mi ní àlè ẹni rí ẹ̀kan bá pé ìdílé ìyàwó náà ẹ mú kí wọ́n jòkó fún sẹ́túmẹ́ǹtì. ìyúrí dá ìsìlá àìrò àfikí lọ́wọ́ bẹ́ẹ̀nàmùmá. ọlọ́ọ̀ni mọ̀ mọ̀ yín jura yín lọ a lè yàn yín pé kẹ́ ẹ lọ tọ́ pé iná lẹ́ ń dàrú ìyúrí dá ìsìlá ọlọ́ọ̀ni tẹ ẹ bá fàtúnṣe. ìwà àfikí lọ́wọ́ bẹ́ẹ̀nàmùmá. ọlọ́ọ̀ni kì í ṣe kò ń dẹ́ lórí ẹ̀. iná làákàyà àlè ìmọ̀lẹ̀ kàbíyà. ọlọ́run níjọ́
jẹ́ kó dàrú o ìgbésí ayé yìí yóò jẹ́ rọrùn ju tàwọn tó bí yín lọ ẹ wá ní láàkì kankan bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ láàkì ẹ ní láàkì àlàáfíà ẹ ní láàkì ẹ̀mí mímú ẹ ní láàkì àrísìkí ẹ wá ní láàkì ọmọ ẹ ní máa wọ́mọ kẹ́ẹ̀tọ́ bẹ́ẹ̀ bá sì bí ìjọ lálùbáríkà èdè ayé òní ṣẹlẹ̀ sí yín ọ̀rẹ́ tẹ́yìn àti ọ̀dà yín rẹ̀ ní bá sí ọlọ́run tóbi ọlọ́run yóò jẹ́ kálùbáríkà ọba tó ní kálùbáríkà kọ́ tànẹ́ Muhammad pẹ̀lú gbogbo àwọn àyà wa wọ́n jẹ́ yàwó ànábì kálùbáríkà ọwọ́ ọba tó ní kálùbáríkà ọwọ́ ti sẹ́yìn Ali Fatima àlùbáríkà ọwọ́ ọba tó ní kálùbáríkà ọwọ́ ti bàbá wa ànábì Ibrahim ọba tó ní kálùbáríkà ọwọ́ ti bàbá wa ànábì Ibrahim àlùbáríkà ọwọ́ ti yín náà tó ní kọ́wọ́ ti Musa àlùbáríkà ọwọ́ ti yín náà àlùbáríkà ọlá Muhammad Suratul Fatiha méjì ogo bí kíbi tó ń kálukú ti wá ọlọ́dà padà láyàtàláfíà àtàwátàwà lórí ìlú kọjá àwọn olóògùnlẹ̀ láyọ̀ gbogbo àwọn tó wá náwó ọlọ́nkọ kára dáadáa ó bù kákó yí o ọlọ́dà Muhammad inna àtẹ̀yìnà Alhaji wa Abdulhamid Alábẹ́rẹ́. Ọba tí ń ṣe báyìí. Ọmọ kò wò sí máa o. Abẹ́ àfàánẹ́bẹ̀. Ọ̀rọ̀ iná àtẹ̀yìnà. Sheikh wa Nínádúwà. Abdulrahman. Ọlọ́run tó ti gbà fún wa. Ọkùn ọ̀gbà má. Gbogbo ẹ̀mí àlàáfíà. Iná àtẹ̀yìnà. Bàbá Mudiru orílẹ̀. Suratul Fatiha. Bàbá wa Sheikh Najimuddin Al-Kubra. Ọlọ́kà àgbàlagbà lánàá. Kó fi gbogbo ẹ̀mí kún fún yín ọlọ́run ti ṣe. Bàbá Kàndé aláwọ̀ ni o. 90 lọ́wọ́ àjò kó wo. Ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín kó ṣe bẹ́ẹ̀ fáwa náà. Kó tó má ti wàá mú yín lọ ní ìsìn náà. Lè ìlàfì. Bàbá wa Ìmáàmù Kòròdú. Bàbá wa Ìmáàmù àgbà láti Òró ìjọba. Ọjọ́ mòró. Àwọn sẹ́kẹ̀rẹ̀ Suleiman. Àtẹ̀yìnà. Zewa Ishaq. Ọlọ́mọba akóyó. Iná àtẹ̀yìnà. Àfáwà Alfanla. Àgbárigidoma. Ọba wa ìlà òkú. Tọ́wọ́n alọ́dọ̀ Ọlọ́run. Ìdílé ọkọ àti ìdílé ìyàwó. Àánú Ọlọ́run ló so wá papọ̀. Ọmọ fi ìdílé tú wa ká. Ìtọ́jà wa pọ̀. Ọlọ́mọ fi tú wa ká. Odidilẹ fún wa. Àyèlẹ fún wa. Ìyá dúpẹ́ padà wá. Ọlá ní ìlà. أمرتنا بدعائك ووعدتنا بإجابتك دعوناك كما أمرتنا وأجبناك كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد أدركتنا مجانا رصدتنا مجانا اللهم ارزق الفقه في الدين سيادة في العلم كفاية في الرزق سيادة في البدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جوز على الصراط نجاة الحساب يا ذا الفضل والإحسان برحمتك يا مرحمين يا آلك الموت ويا ثاني الصوت اللهم اجعل معروف في قلوب المؤمنين بلغ لامية و20 سنة
من غير غصة ومرض وسدة وفقة يا رب الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل حي ولا حي بعده ولا مثل يدوم كما يا لقد سبقت كلمات العباد المرسلين المنصورون وإن جدنا لهم الغالبون حسبك الله 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 ومن اتبعك من المؤمنين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين ماما كل أفعال أبره أبي بابا كل الله بسم الله بسم الله كل والله بسم الله بابا